lágbára Ọlọ́run bá ohun tí a máa ṣe àgbéyẹ̀wò nǹkan kan tó ṣe pé ó pàtàkì pọ̀ nínú ìgbésí ayé ẹlẹ́sìn Islam, ó pàtàkì púpọ̀ nínú ìgbésí ayé gbogbo ẹ̀dá lápapọ̀ láì fi ti ẹ̀sìn ṣe. A ní tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ́ tòní, kókó kan ni léyìí tó ṣe wípé lára àwọn tí ń dani láàmú lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí gbogbo nǹkan tí polúkú mọ̀ṣú, lára àwọn nǹkan tó ṣe wípé a ṣàfẹ́kù rẹ̀ láàrin ìlú tó fi di pé kò sí ìfọ̀kànbalẹ̀ nílé àti lóko, níwá àti lábọ̀. Kí wá ní kókó pàtàkì ọ̀hún? Òun náà ni taqwallah, ìbẹ̀rù Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Eléyìí jẹ́ kókó kan tó ṣe wípé a ṣe àfẹ́kù rẹ̀ nínú ilé, láàrin ọ̀dẹ̀dẹ̀, kódà tí ìdílé àwọn ilé ìjọsìn lóníranran. Kókó yìí, ọ̀rọ̀ pàtàkì yìí àárí ń bẹ. Àlẹ́ bá a bá sì rí kò lè sí fọ̀kànbalẹ̀ nínú ìlú, gbogbo ìgbésí ayé ẹ̀dá yóò polúkúmuṣu ni. Yẹn ní kí gbogbo ìṣẹ̀mí tẹ̀dá bá ń gbé tí ó bá ti sí ìbẹ̀rù Ọlọ́run Ọba, tí ó bá ti sí níbẹ̀. Nínú àyá al-Qur'an, èyí ni ìdí abájọ tí Allah subhanahu wa ta'ala tó fi ń pè wá lákìyèsí pé ká jẹ́ ẹni tí ó bẹ̀rù òun Ọlọ́run Ọba. Nínú suratu Ali Imran, nínú suratu Nisa, ìyẹn Quran 4 verse 131, Allah subhanahu wa ta'ala Ọlọ́run bá ń sọ ń bẹ̀ fún wa pé walaqad wassayna alladhina utul kitaba min qablikum wa iyyakum anittaqullah. Ọlọ́run ní ti pàápàá ní ti òdodo, òun Ọlọ́run Ọba òun ti sọ àsọọ́lẹ̀ fáwọn tá a fún ní tírà síwájú yín, ìyẹn àwọn Yahudi àti àwọn Nasara. Àsọọ́lẹ̀ kí l'Ọlọ́run Ọba kí ló ṣe fún wọn? Àsọọ́lẹ̀ náà ni wípé kí wọ́n bẹ̀rù Ọlọ́run, kí wọ́n kọminú Allah níkọ̀kọ̀ àti ní gbangba. Wa iyyakum, irú àsọọ́lẹ̀ tí wọn Ọlọ́run Ọba tó ń ṣe fún wọn yìí, òun náà ni àsọọ́lẹ̀ èyí tí wọn Ọlọ́run Ọba tó ń ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. Bákan náà láàyè míì nínú àyá al-Qur'an, nínú suratul Hashri, àyá ẹlẹ́ẹ̀kejìlélógún níbẹ̀ 18, Ọlọ́run ní ya ayyuhal ladhina amanu, ẹ̀yin tẹ́ ẹ gbà mí gbọ́ lódodo, Ọlọ́run ló ń fẹ́ bá wa sọ̀rọ̀ o. Ittaqullah, ẹ kọminú Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run Ọba níkọ̀kọ̀ àti ní gbangba. Walitanzur nafsum ma qaddamat ligadin, ẹ̀mí kọ̀ọ̀kan, èèyàn kọ̀ọ̀kan nínú yín kó bójú wo kí ni tí ó tì wájú, kí ni tí ó pèsè lẹ̀ di ọ̀la. Bọ́lọ̀ ń bá ń sọ fún wa nípa ọ̀la nínú al-Qur'an, kìí sọ ní jimá ọ̀la sátidé lọ́lọ́run bá ń wí, ṣùgbọ́n ọjọ́ gbẹ̀ndẹ̀ al-Qiyama. Walitanzur nafsum ma qaddamat ligadin, kíkó wa káwo iṣẹ́ rẹ̀ wo ńlá lè taari lẹ̀, ńlá lè taari síwájú léyìí tó ṣe pé yóò wúlò fún wa, yóò jẹ́ àǹfààní fún wa lọ́jọ́ gbẹ̀ndẹ̀ al-Qiyama. Ọlọ́run tún wá ní wattaqullah, àníṣẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run Ọba o, ẹ kọminú Ọlọ́run Ọba o. Inna Allaha khabirun bima ta'malun, torí gbogbo ń tẹ̀dá ń ṣe pátápátá kò ṣe ìtọ́pamọ́ fún Ọlọ́run Ọba, kò sí ètò Ọlọ́run Ọba tó wọ́n mọ̀ nínú rẹ̀. Tá bá ń sọ nípa taqwallah, a kà máa ń sọ pé ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run. Kí gangan ni tí ń jẹ́ ìbẹ̀rù Ọlọ́run? ń bọ̀ wá lórí eléyìn, ṣùgbọ́n ẹ jẹ́ á gbọ́ hadith èyí tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam léyìí tó sọ pé ó fi ń rọ̀ wá lórí ká jẹ́ ẹni tí ó bẹ̀rù Ọlọ́run. Nínú hadith èyí tí a ń gbà wá látọ̀dọ̀ Mu'adh ọmọ Jabal, kọ́lọ̀ ń kó bá ní yọ́nú sí i. Ó ní su'ila Rasulullahi sallallahu alayhi wa sallam, olójútẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam ọ̀ndà oníbèrè lóhùn pé ittaqillaha haythuma kunt, àyíkáyè tó bá rí kọ́ wà, nínú ilé ni, nínú ọ̀dẹ̀ ni, lẹ́nu iṣẹ́ ni, ittaqillah, bẹ̀rù Ọlọ́run. Bẹ̀rù Ọlọ́run lẹ́nu iṣẹ́ tó wà, bẹ̀rù Ọlọ́run nínú ilé, láàrin àwùjọ, ìbẹ̀rù Ọlọ́run jẹ́ ó máa wà nínú gbáyà rẹ láyèkáyè tó bá rí kọ́ wà. Má wò pé ibi tó wà kò sẹ́nì kankan bẹ́ẹ̀, bọ́ba yí ọ̀bá rí ọ, ọba tó ṣe ẹ̀dá ayé àtọ̀run ìbò ń wọ̀ ọ́. Ittaqillah haythuma kunt, bẹ̀rù Ọlọ́run Ọba rẹ láyèkáyè tó bá wà. Wa atbi'i sayyi'ata al-hasanata muhha, látàrí wípé kò sí bẹ́ẹ̀ dá ó ṣe rìn torí ò ṣe ní mẹ́. Èyàn lè ṣiṣẹ́ nígbà míì
àṣetán ó lè mú kéèyàn ó ṣìwàwù nígbà míì kí wàá ní tá a ṣe wa atbi'i sayyi'ata al-hasana iṣẹ́ rí fi tẹ̀lé àìdá èyí tó ṣe síwájú nínú àánú ọlọ́run tàmùhúà ọlọ́run bá yóò fi iṣẹ́ dáadáa tó padà ṣeun yóò fi pa èyí tó ṣe tí ọ̀dà yóò fi parẹ́ wa khaliqin nasa bi khuluqin hasan wàá máa báwọn èèyàn gbé pọ̀ pẹ̀lú ìwà tó dára irú ń tọ́ fẹ́ kí wọ́n fi lọ ẹni kó fi lọ́ ọmọnìkejì rẹ̀ àwọn tí wọ́n gangan tó ọ̀jẹ́ gbà bí wọ́n bá ṣe fọ́ tínú òbí ọ sí òun náà gbìyànjú mọ́ wúrú wa sọ́mọnù mìíràn eléyìí jẹ́ ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam hadith mi káfí kejì rẹ̀ Abu Dharri ńlọgbà wá kọ́lọ̀ ńkọ́ba ní yọnu sí i ó lè jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam qala lahu usika bi taqwallah fi sirri amrika wa alaniyati ó lè jíṣẹ́ lọ́wọ́ bá ó ń sì kìlọ̀kìlọ̀ fún níjọ́ kan pé mo ń sọ àsọ́lẹ̀ fún ọ ìrẹ́ Abu Dharri àsọ́lẹ̀ tí ń sọ fún ọ náà ni pé kó ya páyọ̀ Ọlọ́run bá kó bẹ̀rù Ọlọ́run bá rẹ ní kọ̀kọ̀ àti ní gbangba kí wàá ní tí ń jẹ́ taqwallah kí ni tí ń jẹ́ ìbẹ̀rù Ọlọ́run oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àfáà sọ nípa eléyìí nínú àwọn ọ̀rọ̀ tí a sọ ni wípé an taj'ala baynaka wa bayna iqabillahi wa sakhatihi wiqayatan wa dhalika bi fi'li awamirihi wajtinabi nawahihi Allahu akbar yẹn pé tí ń jẹ́ ìbẹ̀rù Ọlọ́run bá ó ní kẹ́dà kó wo àwọn iṣẹ́ rí kó wo àwọn àṣẹ èyí tọ́lọ́run bá tọ́ pa wá kó máa wá ṣe àmúlò àṣẹ Ọlọ́run àwọn tọ́lọ́run bá ọ̀fẹ́ subhanahu wa ta'ala kó takété sí kó jìnnà sí kó wá jẹ́ kí nǹkan yìí kó jẹ́ wìkọ́yà gàgá kó jẹ́ ààbò ntí ó gbà ọ́ lẹ̀ kó ń bi ìjìyà Ọlọ́run kó ń bi ìbínú rẹ̀ ìyẹn tó bá di jọ́ ògbéǹde àlùkìyàmà tàbí látàyè ìlọ ẹni pé kó o fi iṣẹ́ rí àti wá rí kó o fi wá ìbínú Ọlọ́run ọba subhanahu wa ta'ala jíjìnà sí ntọ́lọ́run ọba ọba fẹ́ kó o ta kété sí lẹ́yìn tí fi ń wá kọ́lọ́run ọba kó yọ́nú sí ọ kọ́lọ́run kó má bínú sí ọ. àníṣe mímá tẹ̀lé àṣẹ Ọlọ́run gbogbo ntọ́lọ́run pọ̀ láṣẹ pátápátá kó o rí pọ́n ló ń ṣe ń lọ ń tẹ̀lé eléyìí ní ń jẹ́ bẹ̀rù Ọlọ́run ọba tó wáyé pé ti ń jẹ́ bẹ̀rù Ọlọ́run ọba wá ní ẹnì kọ̀ọ̀kan wa náà ẹ jẹ́ ká máa wá bẹ̀rẹ̀ wa léèrè wípé ǹjẹ́ mo bẹ̀rù Ọlọ́run ọba bí ǹjẹ́ ń tọ́ bẹ̀rù Ọlọ́run ọba ǹjẹ́ ni mo ṣe bí ìbẹ̀rù Ọlọ́run ọba ó ṣe pàtàkì pọ̀ ó lágbára jù bá a ṣe máa ń fi tákàn sọ pé ìtákì láàfà ẹbẹ̀rù Ọlọ́run ó lágbára jù bá ń lọ o lábẹ́ ẹbẹ̀rù Ọlọ́run ọba yẹn ni pé ó lọ wo inú Al-Qur'an Al-Karim gbogbo àwọn àṣẹ tọ́lọ́run ọba pa wá látòkè tí ìdílẹ̀ nínú Al-Qur'an ó bẹ̀rẹ̀ sí ní máa tẹ̀lé gbogbo ntọ́lọ́run ọba ọ̀fẹ́ yálà nínú Al-Qur'an ni tàbí lórí ahọ́n Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó jìnnà sí tó o bá lè ṣe báwọn ìgbà náà ló tó bẹ̀rù Ọlọ́run sọ bẹ̀rù Ọlọ́run pẹ̀lú ìrun wákàtí ẹyọ kan tó ń kí láàrin ọ̀sẹ̀ ìrun wákàtí 5 lọ́lọ́run máa pa wá láṣẹ ẹyọ kan lọ́mọ ń kí ọjọ́ Jímọ̀ nìkan lọ́mọ ń kí ìrun fọlọ́run ọba ẹlòmíín bẹ ìrun 3 péré ńlọ́lọ́run ọba jẹ́ yóò kírun Jímọ̀ yóò kírun Iléyá yóò sì kírun lọ́jọ́ ìtúnu àwẹ̀ lọ́ba tún dẹ̀ mí àbójújí máa ti ń bọ̀ so sì bẹ̀rù Ọlọ́run ọba látàrí ní máa ṣe léyìí Ọlọ́run ní ká máa sin òun Ọlọ́run ọba lónìí ká ṣoṣo láì ní mọ́rogún mọ́lọ́run ọba níbi ìjọsìn ǹjẹ́ òun jọ́sìn fọlọ́run ọba bí ǹjẹ́ tá a bá wọnú ilé rẹ àwọn nǹkan tí ò yẹ ká bá ń bẹ̀ ǹjẹ́ gbogbo ẹ̀kọ́ là ń bá nínú ilé rẹ o sì pera rẹ ní mùsùlùmí bí yẹn bá wọnú ilé ẹlòmíì orí yẹn báyìí yóò dìde ni wọ́n orí yẹn ó bẹ̀rẹ̀ sí ní máa dìde ni látàrí àwọn àsọ̀rọ̀ oríṣiríṣi àwọn àǹjànú burúkú léyìí tó ṣe pé wọ́n dìjọ ń gbénu ilé sọ wá bẹ̀rù Ọlọ́run ọba báyìí sọ bẹ̀rù Ọlọ́run ọba ìrètọ́ jẹ́ àfà sọ bẹ̀rù Ọlọ́run ọba ìrètọ́ jẹ́ imam wọ́n wá wo sẹ́ lọ́dọ̀ rẹ̀ sórí ìrìn ni ìkíní ọ̀kọ́kọ́ ríran náà ẹni ẹlẹ́ẹ̀kejì tó wá ní wípé ìwọ àtìyàwó oníyàwó tún jókòó papọ̀ nínú ilé ó wá lọ dá ṣọ́ọ̀bù lẹ̀ ọlọ́fíìsì àfà náà ló ní ọ́fíìsì tó ti ń dáhùn èèyàn lóhùn ó sì bẹ̀rù Ọlọ́run ọba ìwọ àtìyàwó oníyàwó ẹ̀dìjọ́ ń jókòó papọ̀ so ó sì bẹ̀rù Ọlọ́run ọba ìrètọ́ jẹ́ bíi baálé ilé wọ́n kẹjọ wá bọ ọkọ àtìyàwó wọ́n rò pé ní Ọlọ́run ọba ní ọ́ ǹjẹ́ kọ́ ọba ní ṣe àtúnṣe láàrin oníjà méjì oníkọ́kọ́ máa lọlé ọ̀yànjú jà ebi kò ju bí ọ̀sẹ̀ kan lọ àbọ̀sẹ̀ méjì lẹ́yìn rẹ̀ ebi níyàwó ló kó wá sílé rẹ̀ wọ́n ti á ní kọ́ parí ìjà ọ wá parí ẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ so sì bẹ̀rù Ọlọ́run ọba ṣe ń lé lẹ́yìn ìrètọ́ jí ọmọ ṣẹ́ ó ní iye ọjà tọ́gà rẹ̀ tó kó tí ọ tó ní kọ́ máa bóun ṣe àmójútó rẹ̀ kọ́ máa bóun tà á 500 orí tàn 700 200 yòókù ọ̀sẹ̀ sápò ó jẹ́rẹ́
ọ̀n láti ṣàlàyé fọ́gà rẹ̀ pé tọ̀ bó ṣe jẹ́ ní àpò méjì àbọ̀ lẹ́ni ìta ṣùgbọ́n mo rí ìta lápò mẹ́ta àbọ̀ ìgbà náà ló tó bẹ̀rù Ọlọ́run Ọba láì ṣe lẹ́yìn ò bẹ̀rù Ọlọ́run Ọba. àbírẹ̀ tó tiẹ̀ jẹ́ olórí iṣẹ́ ìrẹ́tọ́ jẹ́ ọ̀gá lẹ́nu iṣẹ́ gbogbo àwọn obìnrin tí ó bá ti gba tiẹ̀ tí wọn bá ti gbà kọ́ báwọn ṣiṣẹ́ kú sí gbogbo wọn pátápátá ló ń fún kwérì gbogbo wọn pátápátá ń lọ ń dá dúró lẹ́nu iṣẹ́ sọ wá bẹ̀rù Ọlọ́run Ọba nìyí àwọn tí wọn bẹ̀rù Ọlọ́run Ọba ìbò ní wà tá a lè yan Ọlọ́run Ọba nínú àwa tá a tiẹ̀ wá sẹ́kù lórí ilẹ̀ yìí àfikún náà kọ́sájọ́ kọ́ láàánú ẹnì kọ̀ọ̀kan wa sọ bẹ̀rù Ọlọ́run Ọba ń lò ń fi ọtí ìrẹ́tọ́ jẹ́ mùsùlùmí tó ń kírun wákàtí 5 ó ń fi ọtí òfin lóògùn sóòsì bẹ̀rù Ọlọ́run náà lélẹ́yìn náà ìrẹ́ ẹ̀yà lọ́jà sóòsì bẹ̀rù Ọlọ́run Ọba ìrẹ́tọ̀ ń taata àbáwọn nǹkan míì ó fi ètò dá ó fi sókè àwọn ètí ọ̀dà ó fi tẹ́lẹ̀ àwọn tòmátò tọ́jú ojú rẹ̀ ètò dá tó wọni lójú oko sókè àwọn ètò jẹ́ ẹ̀sà tí ọ̀dà tó ṣe pé ìwọ gan ọ̀jẹ́ lò ó fúnra rẹ̀ oko sísàlẹ̀ ẹni tí ó rà á ètí ń bẹ lókè ń wọ̀ lójú kọ̀ǹpé ní tí ọ̀dà ńlọkọ́ kalẹ̀ ńlọkọ́ sísàlẹ̀ ọwọ́ àtà fún ọgbówó gọbọi lọ́wọ́ rẹ̀ sọ wá bẹ̀rù Ọlọ́run báyìí òjíṣẹ́ Ọlọ́run Ọba sallallahu alayhi wa sallam kò síbi táwọn bí ètí ṣe wá sí anábì lọ sáàrin ọjà níjọ́ kan ó wá rí ń tá a lè fi wé bíi fúláwà tàbí èlùbọ́ lọ́dọ̀ tí wá ń bí ó lọ́dọ̀ ọlọ́jà kan èlùbọ́ yìí ó wu ànábì bàbá lọ́jà ńlẹ́ o ìgbà tí ànábì tí ó tọwọ́ bọnú in tó funfun tó gbẹ fúrúfúrú sọ pé gbogbo ta rẹ̀ ń dáni lọ́rùn ìgbà tí ó tọwọ́ bẹ̀rẹ̀ báyìí gbogbo ẹ̀ tutù ní jẹgbẹ́ni kí lè ànábì wáwí ànábì ní ìrẹ́ bàbá ọlọ́jà bó ló ṣe jẹ́ àwa bẹ̀rẹ̀ sí ní wàwá wí ó ní asọ̀bátì òsàmà òjò tọrọ lánàá ńlọ́pàá òjò lọ́pàá anábì ní bójú bá pa ìwà fi ta káwọn èèyàn orí mọ̀ngọ́ṣánà falẹ̀ ìsàmínà ẹ̀ ń bá ń bò wá sí irú ẹni bẹ́ẹ̀ kò sínú wa ìrẹ́ ìyàwó síwọ náà so sì bẹ̀rù Ọlọ́run bàbá yìí ọ̀dágbére onára ìyá rẹ̀ ọ̀yá ìlẹ̀kù ńlẹ̀ olóòlù bí ọ̀sẹ̀ 2 ọ̀sẹ̀ 3 lọ́dọ̀ ìyá rẹ̀ ọmọ dọ́dọ̀ ìyá láàrin ọ̀sẹ̀ 3 ọmọ níbi tó lọ ibi tó lọ kọ́ máa ṣàfihàn rẹ̀ ibi lọ́dọ̀ aláàánú rẹ̀ ibilẹ̀ ló lóko lọ ìrẹ́tọ̀ jẹ́ baálé ilé náà ó fi ìyàwó àtọmọ òfin alẹ̀ ọlọ́wọ́ sọ́dọ̀ àlè ó sì bẹ̀rù Ọlọ́run Ọba ẹjọ́ máa ń bẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ìrẹ́ bàbá tó fẹ́ díyà jẹ ìyàwó yẹ bàbá tó fẹ́ díyà jẹ ìyàwó rẹ̀ nínú ilé ọmọ tó gbé wá òní ìsọmọ rẹ̀ olè yàtà ọlọ́mọ náà olè yàn síta ọ̀dàrọ́fù gbọ̀nyàn bẹ́ẹ̀ òní ọ̀sọ́rọ̀ ń bẹ́ẹ̀ sọ wá bẹ̀rù Ọlọ́run bàbá yìí àbáwá tá a tiẹ̀ jẹ́ aláṣẹ àwa tá à ń ṣe àkóso òlu àwa ń bẹ nínú gbádùn ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń ṣèjọba lé lórí wọ́n ń bẹ nínú ìyà orí ń ta gbogbo òlu ẹ̀yìn ń gbádùn sáà wá fìbẹ̀rù Ọlọ́run Ọba sáà fi kún tá à ń ṣe báyìí ẹnìkan ọmọ ní wà lùjáde onídẹ̀ra àfẹ́ntọ́ bá bẹ̀rù Ọlọ́run Ọba ẹ jẹ́ á lọ wọnú alukuran kò sí ibi tọ́lọ́run Ọba ti sọ̀rọ̀ àlùjáde onídẹ̀ra àkọ́kọ́ ṣẹ́ tọ́lọ́run Ọba tí ó sọ pé èèyàn ó ṣe téèyàn ó fi wọ àlùjáde onídẹ̀ra òun náà ní sífàtò tákọ́wà kéèyàn jẹ́ ní ti bẹ̀rù Ọlọ́run Ọba nínú alukuran alápọ̀nlé nínú suratu Ali Imran Ọlọ́run ní wasari'u ila magfiratin min rabbikum wa jannatin 'arduha as-samawati wal ard u'iddat lil muttaqin Ọlọ́run ní ẹ̀sà lápá ń tètè ẹ̀ taratara lọ síbi àwọn iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ léyìí tó ṣe wípé tẹ́ ẹ bá ṣe ẹ fi rí àforíjì gbà lọ́dọ̀ Ọlọ́run Ọba bákan náà àwọn iṣẹ́ àlùjánnà iṣẹ́ rẹ̀ tí ó mú yín tẹ́ fi wọ àlùjánnà onídẹ̀ra Ọlọ́run ní ẹ̀sà lápá ń tètè ẹ̀ taratara ẹ lọ síbẹ̀ àlùjánnà tó ṣe wípé u'iddat lil muttaqin apálísè ilẹ̀ apíyamọ rẹ̀ lẹ̀ aṣélọ́jọ́ lẹ̀ fáwọn tí wọ́n bá ń bẹ̀rù Ọlọ́run Ọba àwọn wa ni wọ́n ń bẹ̀rù Ọlọ́run Ọba ńlá wọn tá a sọ nípa wọn lẹ́ẹ̀kan àwọn tó ṣe wípé ja'alu baynahum wa bayna iqabillahi wa sakhtihi wiqaya àwọn tó ṣe pé wọ́n fi gàgá sáàrin wọn àti ìbínú àti ìyà Ọlọ́run Ọba gàgá yìí òun náà ni wípé wọ́n ń tẹ̀lé gbogbo àṣẹ Ọlọ́run àwọn tọ́lọ́run Ọba ọ̀fẹ́ wọ́n dá mọ̀ wọ́n sì ń jìnnà sí bó làwọn náà ṣe wá jẹ́ kan nínú àwọn tó ṣe wípé wọ́n jẹ́ alùtàkùwá lára pàtàkì ìbẹ̀rù Ọlọ́run Ọba ni wípé òjíṣẹ́ Ọlọ́run Ọba sallallahu alayhi wa sallam kò tí ì rán kan nínú àwọn sàbẹ̀ rẹ̀ kó síwájú ogun kárí àfi kó ṣe wípé yóò sọ fún pé bẹ̀rù Ọlọ́run Ọba nínú ẹ̀mí rẹ̀ bẹ̀rù Ọlọ́run Ọba àwọn tí a ń bẹ pẹ̀lú rẹ̀ nínú àwọn ọmọ ogun tí a jẹ́ mùsùlùmí ṣe dáadáa pẹ̀lú wọn. Abubakar Siddiq radiyallahu anhu ìgbà tí a yàn gẹ́gẹ́ bí khalifa lórí gbogbo mùsùlùmí àkọ́kọ́ ntọ́kọ́ wí ni pé
usikum bitaqwallah mo ń sọ àsọọ́lẹ̀ fún yín o mo ń pa yín láṣẹ wípé kó wá yín ẹ bẹ̀rù Ọlọ́run Ọba. Ìbẹ̀rù Ọlọ́run Ọba kò mọ̀mọ́ lórí ká máa kírun nìkan, kò mọ̀mọ́ lórí ká gbààwẹ̀ nìkan, àti pé ìrun rẹ tó ń kí gangan bọ́ ọba kí tí ò sí bẹ̀rù Ọlọ́run Ọba ń bẹ Ọlọ́run Ọba ò ní í gbà á. Gbàtọ́lọ́run Ọba ń sọ ní suratul mu'minun, Ọlọ́run ní qad aflahal mu'minun, Ọlọ́run láwọn onígbàgbọ́ òdodo Ọlọ́run ní á ti jèrè. Kí wá sí gbogbo ẹni tó bá jẹ́ onígbàgbọ́ òdodo tí ń kírun náà ni ó jèrè, ṣùgbọ́n àwọn tí ó jèrè alladhina hum fi salatihim khashi'un, àwọn tó ṣe pé ìwárìrì ẹ̀rù Ọlọ́run ìkọminú Ọlọ́run ọgbanú gbọ́kàn gba gbogbo ara wọn, irú àwọn tó ṣe wípé wọn ó jèrè tí wọn ó ṣoríire tí irun wọn tí wọn ń ké tí ó wúlò fún wọn. Àti pé kẹ́tì ẹ̀ kírun nìkan kò dìtámì ń pé èèyàn jẹ́ olùbẹ̀rù Ọlọ́run Ọba. Umar bin Abdul Aziz kọ́lọ̀ ń kọ́ba nìkẹ́ òun la lè pè ní àlééfà ẹlẹ́ẹ̀karùn-ún lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní laysa taqwallah bisiyami nahar wala bikiyami layl والتخليط فيما بين ذلك ولكن تقوى الله ترك ما حرم الله. Umar bin Abdul Aziz ó ní ká pọ̀ nírun kíkí ká kírun ọ̀ranyàn kó tó ní lóru ká tún yan náfìlà ká gbààwẹ̀ Ramadan tán ká tún máa gbààwẹ̀ tàtàwá. Eléyìí ò túmọ̀ sí pé èèyàn bẹ̀rù Ọlọ́run Ọba. Kí wá ní tí ń jẹ́ bẹ̀rù Ọlọ́run Ọba? Ní tí ń jẹ́ bẹ̀rù Ọlọ́run Ọba ni wípé walakinna taqwa Allah tarku ma harrama Allah. Gbogbo ń tọ́lọ́run Ọba ṣe léèwọ̀ pátápátá ọ̀ọ́dàmọ̀ ọmọ wa jìnnà sí tó o bá ti ń jìnnà sí àjẹ́ pé abala kan nínú bẹ̀rù Ọlọ́run ìní ń bẹ lára rẹ̀. Bákan náà wa ada'i maftaradallah, àwọn tọ́lọ́run bá ṣe léèwọ̀ àwọn tọ́lọ́run bá ṣe lọ́ranyàn ọmọ wa ṣe ọmọ mú wa níbàámu sí bí Ọlọ́run bá subhanahu wa ta'ala bó ṣe là á kalẹ̀. So o sì bẹ̀rù Ọlọ́run bàbá yìí rẹ tó pera rẹ ní ọmọ ilé kéwú àbí rẹ tó jẹ́ àfáà ìrẹ tó jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ ọ̀tọ̀ ní tí a ní kẹ́ ẹ̀ mú wá nílé ẹ̀kọ́ yín 1,000 naira ní ẹ̀ pè fún ọ pé kọ́ ọ mú wá 5,000 lọ́mọ sọ fún bàbá rẹ̀. Ìwọ náà bẹ̀rù Ọlọ́run Ọba látàrí ìṣiṣẹ́ báwọn. Àbí rẹ̀ tó jẹ́ àfa àwọn èèyàn wá bọ̀ Ọlọ́run tù fún wọn ó sì gbá fún wọn ọ̀ràn tí hàn tù ọwọ́ àpòmí àti tàdá nìkan òpó pọ̀ sọ wá bẹ̀rù Ọlọ́run bàbá yìí. Ìrẹ́ ìyá tó ń ta àìpa ìdajì odindi ìlàjì agolo ìlàjì bíbà ìlàjì ẹ̀pà ńlọ ń tà fáwọn èèyàn lágolo kan so sì bẹ̀rù Ọlọ́run bàbá yìí. Kálukú wa ẹ jẹ́ akọminú Ọlọ́run béèyàn ọba bẹ̀rù Ọlọ́run èèyàn ò lè rà lùjánnà wọ. Ẹ jẹ́ abẹ̀rù Ọlọ́run Ọba níbi ètò jíjẹ àti mímu, níbi ètò wíwá owó láàrin àwùjọ ká bẹ̀rù Ọlọ́run Ọba níbẹ̀. Lórí àwọn ọmọ wa bẹ̀rù Ọlọ́run Ọba, rán rí àwọn ọmọ rẹ níbàámu sí bí ṣẹ̀ríà Islam bó ṣe là kalẹ̀. Sùmọ́tò ọba rẹ̀ bí Islam ṣe ní ọ̀rìn tó rí ọmọ rẹ̀ bí Islam ṣe ní ọ̀rìn láti pẹ̀sẹ̀ báwọn ọ̀bẹ̀rù Ọlọ́run Ọba. Ẹ wà àwọn ọ̀nà oríṣiríṣi tẹ́dà tí ń gbà wá owó lásìkò táwa yìí. Ìlú ti dàrú ó ti fọ́jú pọ̀ débi wípé ntọ́ bá dé ọwọ́ àwọn èèyàn lówó ó ní halal ìbá jẹ́ pé ọ̀nà haramu ńlọ ti kójọ. Ṣùgbọ́n ìtọ́ bá lé tọwọ́ rí ọba eléyìí ò nìkan ńlọ lè kà kún yín pé eléyìí ò ní haramu. Ẹja bẹ̀rù Ọlọ́run Ọba. Àwọn àṣà tí a ń dá níta ẹ̀yọ́ àjá jìnnà sí pé kò sí àlàálì kankan mọ́ haramu nìkan òní ń bẹ níta. Haramu gan wọ́n ń pín mọ́ra wọn wọ́n ń já mọ́ra wọn lọ́wọ́ ni. Ọlọ́run bò ní fi ìjẹ́ mú tèmi àti yín síbi tọ́lọ́run bá subhanahu wa ta'ala tó ṣe ní èèwọ̀ yóò ṣe wá lẹ́yìn tó sì wípé yóò máa bẹ̀rù Ọlọ́run. Bá a bá lè bẹ̀rù Ọlọ́run ó nídìí pò ń lóògùn sọyè fọ́mọ rẹ̀ yẹn ni pé ń bá ti lè bẹ̀rù Ọlọ́run Ọba nínú ayé alukuran Ọlọ́run ní wattaqullah wa yu'allimukumullah. Bẹ́ẹ̀ bá ti ń bẹ̀rù Ọlọ́run tẹ́ ẹ kọ́mínú Ọlọ́run àwọn tọ́lọ́run bá pa yín láṣẹ pé kẹ́ ẹ ṣe tẹ́ ń ṣe àwọn tọ́lọ́run bá ní kẹ́ ẹ jìnnà sí tẹ́ ẹ takété sí tẹ́ ẹ dédìí rẹ̀ kí ni tí ó ṣẹlẹ̀ wa yu'allimukumullah. Ìmà Ọlọ́run máa jogún mà fún yín ní tí a kọ́ yín yóò yé yín èyí tẹ́ ẹ̀ tún mà Ọlọ́run bó tún jogún rẹ̀ yóò tún jogún rẹ̀ fún yín. Bá a bá lè bẹ̀rù Ọlọ́run Ọba ìjẹ́ ẹ̀mú wa ìrọ̀rùn òní yóò jà sí. Bá a bá lè bẹ̀rù Ọlọ́run Ọba gbogbo àlámàrí wa pátápátá òní yóò jà sí rọrùn. Nínú Suratu Talaq Ọlọ́run bá ń sọ bẹ́ẹ̀ wípé wa man yattaqillaha yaj'al lahu min amrihi yusra. ẹ̀ ń bá lè rọ́jú tó bẹ̀rù Ọlọ́run Ọba gbogbo àlámàrí tiẹ̀ pátá ìrọ̀rùn òní yóò máa já sí. Láàyè míì Ọlọ́run ní wa man yattaqillaha ẹ̀ ń bá lè bẹ̀rù Ọlọ́run Ọba subhanahu wa ta'ala irú ẹni báwọn yaj'al lahu makhraja. Bọ́nà bá ń dí má gbogbo èèyàn pátápátá ọ̀nà tiẹ̀ yóò máa là ní abẹ́rẹ́ tiẹ̀ yóò máa kọjá bọ́nà okùn bí ọba tiẹ̀ dé. Nínú ayé alukoran
wa man yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib látàrí pọ̀ bẹ̀rù ọlọ́run ọba ibi tó fọkàn sí ọlọ́run ti lè mú jíjẹ àti mímu wá nírọ̀rùn ọlọ́run ọba ó mú wá níbi tó tún fọkàn sí tó rò rárá wípé ọlọ́run ọba lè mú ìdẹ̀kùn ó lè mú oore ó lè máa nú wá ọlọ́run ọba ó tún mú wá ń bẹ́ẹ̀ wa man yatawakkal ala Allahi fahuwa hasbuh ẹ̀ ń bá lè gbára lọ́lọ́run ọba ẹ̀ ń bá lè nígbẹ̀kẹ̀lé tó kún nínú ọlọ́run ọba ọlọ́run ọba ó torú ẹni bẹ́ẹ̀ yóò sì pèsè fún níbi tó lérò àti níbi tí kò lérò àníṣe bá a bá lè bẹ̀rù ọlọ́run ọba tá a páyọ̀ ọlọ́run ọba tá a kọminú ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba gbogbo ohun tí ò tó yọ padà di tí ó ṣẹ́kù ni àníṣe bá a bá lè bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala. Premier FM 93.5, your dependable companion. àní bá a bá lè bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo ohun tí ò tó yọ padà di tí ó ṣẹ́kù ni bá a bá bẹ̀rù ọlọ́run ọba àforíjìn lódindi àmàrígbà lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala. nínú àwọn ọ̀rọ̀ táwọn ọ̀jọ̀gbọ́n èyí tí a tún sọ nípa takuwa Umar bin Khattab kọ́lọ̀nkọ́ba ní yọ́nú sí tàbí Abu Hurairah kótó di Umar kọ́lọ̀nkọ́ba ní yọ́nú sí wọ́n bi léèrè wípé kí gangan ni ti ń jẹ́ bẹ̀rù ọlọ́run ọba èrè Abu Hurairah ọwọ́ ń dá oníbẹ̀rẹ̀ tó béèrè lọ́rẹ̀ ọwọ́ ń bi léèrè wípé ali akhadta tariqan dha shawkin ǹjẹ́ o ti tọ ojú ọ̀nà kan kọjá rí tó sì pé ojú ọ̀nà náà àsánsán kìkìdá ọ̀pálámbá ẹ̀gún àwọn tó lè ṣe ni níṣùtà ńlọkùnà bẹ̀ ǹjẹ́ ọgbàrú àyè bá ń kọjá rí oníbèrè wa béèrè pé náà ó ní bẹ́ẹ̀ ni àbúrò wa ń béèrè lọ rẹ̀ pé kayfa sana'ata ilẹ̀ tó jẹ́ àsánsán kìkìdá ọ̀pálámbá àti ẹ̀gún bó o ló ṣe gbàbẹ̀ kọjá tẹ́gùn ò ṣe gún ọ lẹ́sẹ̀ ọwọ́ ń dá lóhùn wípé idha ra'aytu shawka azaltu anhu aw jawaztuhu oníbẹ̀rẹ̀ wa ń dá lóhùn wípé bóun bá ti rí ẹ̀gún bóun bá ti rí ọ̀pálámbá nítorí ló ṣe ní sùtá òun rà pẹ́ẹ́lẹ̀ Abu Hurairah wa ń sọ fún wípé eléyìí gangan òní ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala yẹn ni wípé tá a bá ń sọ nípa ìbẹ̀rù ọlọ́run ọba òun ti ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run òní ká jìnà sí gbogbo ntọ́lọ́run ọba ọba fẹ́ àwọn ntọ́lọ́run ọba bá fẹ́ kárípà gbájúmọ́ à ń ṣe kọ́lọ́run ọba kó sí gbogbo wa níkan náà àwọn mọ̀tẹ́kìn. Adìyẹ funfun ṣáàní àgbà adìyẹ Premier FM 93.5 àwa làgbà o. Premier FM 93.5. wọ́n fà náà tó ṣe wípé ẹ̀ṣẹ̀ wọlé bá wa lórí ètò ní ètò yín ètò wa Mafhumul Islam ètò tí a pèyàmọ́ ní ìrántí mama wa àgbà mama ìdùnnú mama albarika ìyẹn alájà Elizabeth Babatunde ilé gomboro àbọ̀rẹ́rìn ìyẹn ní Èrúwà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wa níbí yìí fún àǹfààní àwọn tá a bá fẹ́ béèrè ìbéèrè kan àbí omi aláǹfààní láti pè wá sórí àwọn ẹ̀rọ èyí tá a máa ń kéde rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ hàn bí ọ̀bà wá sí béèrè àwọn kan fi ìbéèrè wọ́n fi sọwọ́ láti inú ilé níbí ẹnìkan ní tíyàn bá gbàgbé láti ṣe àlùwàlá kírun zori kírun asri kí n dájọ́ ru ẹni bẹ́ẹ̀ so ẹ̀ ń bá kírun tí ò ṣe àlùwàlá irú ẹni báwọn irun rẹ̀ tó kí yóò dá padà ní o. ìbéèrè míì wọ́n ní bóun lè yóò ṣe san irun magrebi tíyàn bá báraka ẹ̀yọ kan nínú rẹ̀ ọ̀nà méjì ńlá máa gbà san ìmọ̀ ká san kọjá ìtìmáàmù ni wípé abáraka ẹ̀yọ kan pẹ̀lú ìmáàmù èyí tá a bá pẹ̀lú ìmáàmù á gbé sípò wípé rákà àkọ́kọ́ ti wà nù á wà kí rákà ẹlẹ́ẹ̀kejì á kí fatia àti súrà lé lórí lẹ́yìn tá a bá ṣe léyìn tán á wà jókòó á ṣe táyà á ṣẹ̀ wà múrákà ẹlẹ́ẹ̀kẹta wá tí ó mọ̀ túmọ̀ sí wípé irú ẹni báwọn ìjókòó mẹ́ta òní yóò jókòó níbi ìrun kan. wọ́n ní àsìkò wípé ó sì bẹ́ẹ̀ ni pé ó ti pè wá lẹ́jọ́ àyìn tí ń gbé sókè tí ń gbé sílẹ̀ tẹ́ fi ń láǹfààní láti rí wa Onídélé Adéyanjú síkádà ìbéèrè lẹ́yìn náà ọlọ́run sàn yín lẹ́sàn rí kọbùlé ọ̀nbẹ bàdí òun náà sì ń bẹ kọbùlé ní ìtaràn ìforíbalẹ̀ gbàgbé èyí tá a máa ń ṣe kó tó di wípé a sàlámà níbi ìrun ṣùgbọ́n bàdí ń bẹ ìbàdí ń tẹ̀ ó ní ìtaràn ìforíbalẹ̀ gbàgbé èyí tá a máa ń ṣe lẹ́yìn ìgbà tí a bá ti sálámà tán
àwọn nǹkan oríṣiríṣi oní máa ń bí ìtanràn ìforíbalẹ̀ gbàgbé lórí irun. yìí máa kéèyàn ó ṣe iyèméjì pé èèyàn wà ń rákà ẹlẹ́ẹ̀kẹta kò dá lójú, ṣé rákà ẹlẹ́ẹ̀kẹta ní àbẹ́lẹ́ẹ̀kẹrin? so irú ẹni báwọn yóò gbé sórí wípé rákà ẹlẹ́ẹ̀kẹta nítorí kẹta ń lọ dá lójú, ẹlẹ́ẹ̀kẹrin ni ò dá lójú. irú ẹni báwọn yóò wà mú rákà ẹlẹ́ẹ̀kẹrin yóò wà mú wá. irú ẹni báwọn kó tó di pé yóò sálámà yóò ṣe kọ̀bùlé. àbíyàn tí ẹ gbàgbé lórí irun kọ̀ọ̀kan ẹ̀ẹ̀mejì ńlá máa fi orí balẹ̀ níbi irun kọ̀ọ̀kan. ó wá forí balẹ̀ lẹ́ẹ̀kan, ó forí balẹ̀ lẹ́ẹ̀mẹ́ta dípò ẹ̀ẹ̀mejì. irú ẹni báwọn náà òun náà ti lẹ́rùn kan, ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú ni o. májẹ̀mú yẹn ni wípé kó ṣe pé ìgbàgbé lè ṣe bẹ́ẹ̀ bẹ́yàn báyìí màámà tọ́bẹ̀ lè ṣe àlékún nǹkan kan lórí irun, ní pàtàkì jùlọ àwọn ń tọ́jẹ́ orígun bẹ́yàn bá ṣe tíyàn bá màámà tọ́bẹ̀ lè ṣe àlékún rẹ̀, àbáwọn ń tọ́jẹ́ wàjibát tíyàn báyìí lè màámà tọ́bẹ̀ lè ṣe irun ti bàjẹ́ nù o, kò látúnṣe o. ẹ dákun ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run Ọba níbi àwọn ìrun wa tí à ń kí náà o, kọ́nà ọba kó gbà lẹ́yìn ẹ̀sìn fún wa. lẹ́ẹ̀kan sí ètò yín ètò wa Mafhumul Islam èyí tá a péyàmọ́ ní ìrántí màmá wa, àgbọ́yé ẹ̀sìn Islam èyí tá a péyàmọ́ ní ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde ilé Gomboro Àbọ̀rẹ́rìn ní Èrúwà. pẹ̀lú ògbọ́n náà bàtọ́ Bátúndé ní ọjọ́ mẹ́jọ ẹ pàdé mi àti Dr. Sharafuddin lórí ètò yìí lórí ìkànnì yìí kan náà ìyẹn Premier FM 93.5. títí ọjọ́ mẹ́jọ ọ̀hún mo kí olóòtú mi gbangba ìyẹn Sheikh Abdulrasheed kọ́nà ọ̀bà kó máa bá ní ṣe àgbéga fún yín lẹ́nu iṣẹ́. ẹni tí ń gbé sókè tí ń gbé sílẹ̀ tẹ́ fi ń láǹfààní láti gbọ́ wa kétépe nílé òun náà ní Délé Adéyanjú, ọmọ ìyá yín nínú ẹ̀sìn Islam Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal. títí ọjọ́ mẹ́jọ náà ma'as-salama. سبحانك يا الله سبحانك يا منا سبحانك يا ديان. ètò àgbọ́yé ẹ̀sìn Islam ló lè ṣe gbọ́tán ètí aṣètò rẹ̀ fún ìrántí Alhaja Elizabeth Babatunde ilé Gomboro Àbọ̀rẹ́rìn Èrúwà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ọjọ́ mẹ́jọ lẹ́la àǹfààní àti gbọ́ àkọsí ètò òun pé now joining a network service for the next program. Radio Nigeria, uplifting the people and uniting the nation. The time is 7 o'clock. Good evening and welcome back to the network service of Radio Nigeria. The network service is back on the beat for the evening belt of programming. On this belt, we have 3 interesting and educated programs for your listening pleasure. Know Your Right, Africa This Week.